Akọ àsìkò yìí ẹ̀yin ọmọ Oòduà. Mẹ́sẹ̀jì yìí ni mo rí téèyàn kan send sí mi ní Twitter. Ẹ jẹ́ ká kàká gbọ̀n kan tẹ́ni wí. Ó ní, "Hello, good morning. I came across one of your videos sometime around September last year. I found it interesting and I thought it's just a video of a person who has same feelings about religion as me, not knowing it's a movement. Recently, I've been watching a lot of your videos and you have been so amazing. I won't mind if I can also be part of this movement because I've always known about this fact, but I can't prove it, maybe because I'm not a practicing Muslim and I didn't go to any ilekeu, so I don't have any knowledge about everything they tell my parents and everyone around me. But you know, even as I don't really trust this religion, I still fear it. I still have the fear in my mind that if I start going against it, Allah might actually punish me as they claim. What burst my brain finish is the video where you exposed a class. Bro, irọ́ lásán ni everything. And you won't believe, I do go to where they bury my mom to recite this story like 30 times every 3 months. Nǹkan tá à ń sọ lélẹ̀ ẹni yìí sìn ìyá ẹ̀ ni mùsùlùmí tàbí ká sọ pé àwọn òbí ẹ̀ ni mùsùlùmí àmọ́ ìyá ẹ̀ ti ṣaláìsí ó wá lọ ń ka kúlíò aláwù ó lọ ń kà fún ìyá ẹ̀ every 3 months. Ẹ̀yin èèyàn wa irọ́ lásán wọ́n ti scam everybody. Ẹ̀yin èèyàn wa Quran látòkè délẹ̀ ìtàn lásán ni. Allah èrè lásán ni. Allah kò lè ṣe nǹkan kan. Gbogbo nǹkan tí wọ́n kọ sínú Quran wọ́n kọ ní ìgbésí ayé Muhammadu ni. Gbogbo nǹkan tó wà nínú Quran pátápátá wọ́n kọ ní. Gbogbo ọ̀rọ̀ yẹn majority ń bẹ ẹnu Muhammadu ló ti jáde. Ẹ má gbàgbé wípé Uthman ó dáná sun àwọn Quran kan. Wọ́n package gbogbo ìgbésí ayé àwọn bá Muhammadu ṣe lò ìgbésí ayé àwọn ọ̀rọ̀ tó sọ ó wà nínú Quran. Wọ́n wá mú àwọn ọ̀rọ̀ science tó ti exist tẹ́lẹ̀ kan tó bí bàbá ńlá kú bàbá Muhammadu tó ti ń ṣe tó ti wà over 3,000 4,000 years ago. Wọ́n wá kọ́ wọ́n lọ mọ́ Allah wọ́n náà Allah ló sọ. So irọ́ lásán ni. Allah kò lè ṣe nǹkan kan tí wọ́n náà bá jẹ́ mùsùlùmí tó ń bẹ̀rù wípé Allah máa ṣe kinní kan Allah náà ni Ọlọ́run. Irọ́ ni o, Allah ò ṣe Ọlọ́run. Èrè lásán ni Allah. Olúwa ilé Kaaba. Mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń àwọn mùsùlùmí yẹn tí wọ́n máa ṣépè. Àwọn míì ṣépè fún mi. Àwọn míì gan gbé rest in peace sórúkọ mi, wọ́n fi picture mi sí. Kí ló wá dé? Ẹ ò nídìí ṣe fẹ́ sọ pé Allah lágbára ẹ fà Allah lẹ̀ náà ká Allah já náà. Kí ló wá dé tẹ wá ń ro kúrò mi? Àmọ́ ẹ má gbàgbé gbogbo ìwọ tó bá ro kúrò mi, tó bá ro aburú kan pé kó ṣẹlẹ̀ sí mi, ìwọ àtàwọn mọ̀lẹ́bí ẹ lè máa forí yín gbé o. Mi ò hùwà èpè. Ẹ yẹ kí n kọ ní Òṣùpá kan fún yín. Òṣùpá ní béèyàn hùwà èpè tẹ́ bá ń ṣépè fún òfò ni. Béèyàn hùwà èpè tẹ́ bá ń ṣépè fún èrè ọba lùfọ́n ni. Béèyàn hùwà èpè bẹ́ bá ń ṣépè fún èrè ọba lùfọ́n ni. Èrè ọba lùfọ́n ló máa ń jọ bí èpè. Béèyàn gbé wàá ṣépè àpàdà wá jíire. Ṣé gbogbo èpè yín ẹ kàn ń dààmúra yín ni. Àwọn àfáà yín kan ti ń sọ̀rọ̀ tako ẹ̀sìn ẹlẹ́sìn ìdọ́ǹtè. Ṣé ẹ rí káwọn èèyàn ṣépè fún wọn? Ṣé fẹ́ sọ pé òdodo lẹ gbé dání? Kí wọ́n rí tẹ̀ ń ṣépè? Ẹ̀yin èèyàn wa ìsìn ilẹ̀ máa ti mọ̀ pé ẹ̀sìn Islam irọ́ lásán ni. Mo kàn ní kí n sáré ṣe fídíò eléyìí ni mo sì ní fídíò tí mo fẹ́ ṣe gangan. So yẹ kí n kọ́kọ́ ju eléyìí síta náà. Tásìkò bá wà èyí tí mo fẹ́ ṣe gangan máa ṣe. Mo sọ pé 2026 yìí a máa yí sókè. Kò sí rọ́ńbẹ̀. Adẹ̀ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Késekése lẹ rí. Kàsàkàsà ń bọ̀ lọ́nà. Kàsàkàsà bàbá késekése. Ẹ̀yin èèyàn wa Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni mo sọ yìí mo dúró. Ó dìgbà.